kúrọ̀lẹ́. Ẹ kú iṣẹ́ sà. Ìrètí. Yóò dáa fún ọ. Ṣàlàáfíà. Mo ti wò yín nílé. Wọ́n sọ pé wà ń bí báyìí. Mo ń bẹ lágbàlá ní. Mo ní gbin ewéko yìí ní torí oníṣẹ́ tí a fi ṣe. Ẹ kú iṣẹ́ sà. Yóò dáa fún ọ. Ẹyin Dixie ló rán mi sí yín. Sọ àwọn èrò tó ní kí n gbé fún yín lélẹ̀. Èmi náà. Bẹ́ẹ̀ni. Èmi nìkan tán. Bẹ́ẹ̀ni. Yóò dáa fún ọ. Ní mo ló ṣeun mi ìgbà gbogbo. Ìrètí. Ẹni tí ọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ tí máa ń pàrokò sí mi gbogbo ìgbà yìí. Ó tutù gbélé ìwà náà. Ó sì sọ pé àfẹ́sọ́nà rẹ ni. Ẹ ṣe kúkú fẹ́ra yín dénú ilé. Torí tẹ́ ẹ bá fẹ́ra yín dénú ilé báyìí, ìyẹn tí mò ń gbà yìí, mo mọ̀ pé wọ́n gbé ilé ìtọ́jú yìí lọ. Ọ̀nkú, ó kù díẹ̀. Ẹ ní sùúrù. Díẹ̀ ló kù. Má jẹ́ kí n ní sùúrù. Betty, ṣé nǹkan tí Ìrètí ṣe fún wa báyìí ó dá látàárọ̀ tó ń dá wa dúró síbí báyìí látàárọ̀ ó ga o. Ṣe kẹ́ kò easy now kọ́kọ́ èèyàn kó wà l'Amẹ́ríkà kó dẹ̀ máa yaṣu fún ní déédéé. You know see wetin dey ground na Corolla o. And so. Hey baby. Easy now. Yes. Yeah, mo ti rí àlá tí yẹn. I really appreciate you, seriously. Oh, well, you know I will definitely miss you. I love you more. All right, darling. Take care. Bye. Ẹ̀gbọ́n Lọ́dọ́nà ló bọ̀ yìí. Lọ́dọ́nà. Are you crazy? I used to play something. Americana. Oh my God, you got it, man. Americana. You got it, man. God bless you. You see, this is your friend. Next time you call me in Londoner, I will sew him to cards. You understand? So I'm not a Londoner, but Americana. You understand? Yeah. Whoa! I like it. That's how we do in America. You see, you carry a body, then you carry a body. Yeah. Ìrètí, má jẹ́ kó sún ẹ́. You know these guys help you back then. Nǹkan dẹ̀ wá sọ sí mi lọ́kàn. Kí ni àwọn? Ó dàbí wípé o ní àbúrò bàbá kan àbí ẹ̀gbọ́n kan tó ń pawọ́dà. Yes, ó wà. Mo ní ọkùnrin kan tó ń ṣiṣẹ́ yẹn. Then kí ló dé tó fi mú dísìn lọ síbẹ̀ kan bẹ́ẹ̀ tọ́jú ẹ̀? Dákun o, wá múnú mi dùn, olómiyé o dákun o, wá múnú mi dùn. Ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èmi lẹ́wọ̀n ló sọ fún ẹ bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ. Jákúrò lórí aago fún mi. Ọ̀rẹ́ mi, ọkọ ẹ ló ń ṣépè fún tó tó lè. Jọjọjọ, má wọrí. Who like it though, babe? Shut up, fire your mama. Look straight into my eyes and tell me that. I need you no more. Mú ọmọbìnrin yẹn lọ tì í mọ́nú túbú. Olórí ẹ̀ sọ mi lára àdúgbò mo máa rẹ́rán jẹ́ o. Òròmọdìẹ tó bá ti kú á sẹ́yìn lẹ́yìn ìyá rẹ̀ kó sẹ́yìn lẹ́yìn ọ̀ràn yìí. Ó tó níbi tẹ́ bá dé yẹn. Ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ránù lẹ́ bá mi sọ. Ó fa ayé ọ̀dọ̀ mi dà sáì dá. Ó fún ọmọ mi lóyún ọmọ kan ṣoṣo. Owó dé káwọn náà dé nínú ni. Ẹṣẹ́ èèyàn báyìí ló jẹ́. Ó fẹ́ mú kan nínú ọmọ méjì tó tún kù. Ọmọ méjì tó tún kù. Ó fẹ́ mú kan ó fẹ́ fi ṣògo owó. Padà! Tó bá ti yílẹ̀ wá ká prostrate that mean to say má bínú àná because tó bá get yẹn ń bò tí a rẹ̀. Kí ìdọ̀bálẹ̀ bẹ́? Yes sir. Eré èsì hàn tí wọ́n bá ti dé, wọ́n máa jíṣẹ́ yín fún wọn. Ẹ sà, mẹ́rin náà ló ṣẹ́. You just have to be patient. Láì lọ hospital. Ṣé ó tún máa gbé ọ̀rọ̀ hospital wọnú tó wà nílẹ̀? Sọ fẹ́ pa condition fún condition wa ni. Èmi ọ̀rọ̀ àyà ń gbé patient lọ hospital. Ṣé ẹni yẹn meet up standard ẹ̀? Ìyàwó bàbá ẹni, ìyá ẹni ni. Awokogbon. Ìrètí.
yóò dáa fún ọ. ṣé aláàfíà ni. táwọn òun wò yìí. ajá ò gbọdọ̀ jẹ́ wékéwé ìwòrò jẹ́ngàn làjà kí ní mèsàn owó tún fẹ̀ sọ fún madé kó padà. àfẹ́sọ́nà mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín lélẹ́yìí. àwòrán rẹ̀ ń bẹ ní inú ìkòkò nílé agbára lọ́dọ̀ mi. madé yìí sọ ọmọ ẹni tí ń jẹ́ Margaret. Sorry, do you mean Margaret? Maggie tí ń bẹ lókè òkun. I know her very well. Wow, ìyàwó ọkọ mi ni ní America. You understand? Mo get it red-handed bẹ́lẹ̀ ni pẹ̀lú ọkùnrin and mo dẹ̀ ṣe ìlérí fún pé mo máa sọ fún ọkọ mi but eventually American government wọ́n ṣẹ̀ mí mo dẹ̀ ṣe kíni mo dẹ̀ bínú wá sí Nàìjíríà. lọ́sàn-án ọjọ́ kan báyìí ni ó pè mí pé èèyàn kan fẹ́ gba ìjẹlẹ́nu òun o ó fẹ́ dá òun dúró níbi iṣẹ́ o ìsìn máa ń fún mi lówó ìdí nìyí tá a fi gbé àpèpè ẹni ìwálé. ọ̀nkú ṣé rí pé ẹ ti fi tí ẹ ti fi kó bá mi sìn tábà ní kẹ́ má ṣe kà ẹ ní gbọ́ ẹ ti wá fi tí kó bá mi báyìí pátápátá. ṣé bẹ́ẹ̀ ni ìní máa ń fún ọ lówó tí wọ́n máa ń fẹ́ mi. mo kó bára mi pọ̀ àṣé téèyàn bá sọkò sọ́jà yín máa ń bára lé ẹni. wáì tí ẹ̀yin náà fi ju òkú sí ọjà tó fi bára lé. n tí mò ń sọ ni pé kí èèyàn má ṣe kà. wáì tí ẹ̀yin náà fi ṣoògùn kà. bí irú eléyìí tá a ṣe ní ìsìn. irú báyìí wáì tí ẹ fi ṣe irú eléyìí sẹ́yìn. n tún sọmọ yìí lára o. wáì tó fi tún sí mi lára. dákun o wá múnú mi dùn olómiyé o dákun o wá múnú mi dùn. ìwọ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní èmi lẹ́wọ̀n ló sọ fún ẹ bẹ́ẹ̀ kò ní dáa fún ẹ jákúrò lórí aago fún mi. ọ̀rẹ́ mi ọkọ ẹ ló ń ṣépè fún tó tó lè. jọjọjọ má wọrí. ó like ẹ̀dọ̀ bẹ́yìn. Shut up, fire your mama! Look straight into my eyes and tell me that. I need you no more. Mú ọmọbìnrin yẹn lọ tì mọ́nú túbú. Olórí ẹ̀ kàmí ara àdúgbò mọ́ màá rẹ́rán já o. òròmọdìẹ tó bá ti kú á sẹ́yìn lẹ́yìn ìyá rẹ̀ kó sẹ́yìn lẹ́yìn ọ̀ràn yìí. Ó tó níbi tẹ́ bá dé yẹn. Ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ránù lẹ́ bá mi sọ. Ó fa ayé ọ̀dọ̀ mi dà sáì dá. Ó fún ọmọ mi lọ́wọ́ ọmọ kan ṣoṣo. Owó dé káàánú òde nínú ni. Ẹṣẹ́ èèyàn báyìí ló jẹ́. Ó fẹ́ mú kan nínú ọmọ méjì tó tún kù. Ọmọ méjì tó tún kù. Ó fẹ́ mú kan, ó fẹ́ fi jogún owó. Padà. Tó bá ti yílẹ̀ wákà prostrate that mean to say má bínú àná because tó bá get yẹn mo ti àrẹ. Kí n dọ̀bálẹ̀ bẹ́. Yes sir. Eré èsì hàn. Tí wọ́n bá ti dé, wọ́n máa jíṣẹ́ yín fún wọn. Ẹ sà, mẹ́rin náà ló ṣẹ́. You just have to be patient. láì lọ hospital. ṣé ó tún máa gbé ọ̀rọ̀ hospital wọnú tó wà nílẹ̀ sọ fẹ́ pa condition fún condition wa ni èmi ọ̀rá àyà ń gbé patient lọ hospital. ṣé ẹni yẹn meet up standard ẹ. ìyàwó bàbá ẹni ìyá ẹni ni. Uncle, ṣe rí sìn. Awokogbon lélẹ́yìí o, ṣe ti kọ́.